Ọ̀yọ́. No, lè gba bí wọlé. This is not an entrance. No. I'm asking yẹn later. I'm asking yẹn later. I'm asking yẹn media rẹ̀ tẹ́ máa wọlé. Iwájú lọ. Media. Sir. Where you go now? Where you go before? Punch. Koiki Media will bring you more closer to your doorstep. Ti wà ní pálásì bàbá wa Olúbàdàn. Bàbá ti wà nínú ilẹ̀ wá pẹ̀lú wọn. Ní kòpẹ́kòpẹ́ a máa wọlé nísìn sí ọ̀dọ̀ bàbá. Ẹ má jẹ́ ká rìn jìnnà. Koiki Media will bring the work closer to your doorstep. Àwọn ní ààfin bàbá wa Olúbàdàn. Kábíyèsí. Ọba Rasheed Adélájà Ládọjà of ilé bàbá Làwánsì. Koiki Media will bring the work closer to your doorstep. Ohun tí wọ́n ń sọ fún wa báyìí ni pé tí ò tí jẹ́ ká ti wọlé. This is my own. Koiki Media will bring the work closer to us. Bàbá ò tí sí lórí síìtì náà tíje kan jẹ́ kí a wọlé. Bá wa share ní kò pẹ́ a máa wọlé sí ọ̀dọ̀ ibi tí kábíyèsí wa wà. Àti bàbá wa olóyè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Koiki Media will bring the work closer to your doorstep. Bá wa share. Láti wọ̀ nínú ilé pẹ̀lú kábíyèsí ní kò pẹ́ ẹ máa rí wa pẹ̀lú wọn. Ọba Adéwọ̀lú Rasheed Ládọjà ilé wọn ní àwọ̀ níbi tí àtìwádé gbàgbọ́ lálejò. Koiki Media will bring the world closer to your doorstep. Èmi gbàdúrà ni mo sọ fún Ọlọ́run torí ẹ̀ náà mi jẹ́ olówó. Èmi ò lójo torí pé èyí ni pé gbogbo ìwọ mo ti sí ìdí mo ti. Wọ́n sàbẹ̀rẹ̀ tí sọ̀rọ̀ dùn tí ìdílé rẹ̀ olóòsùn bí lójú. Ọ̀rẹ́ ti yọ yẹn. Àbò kó yọ yẹn ni tó wẹ̀ lẹ́yìn sóòpù. Ẹ̀yin èèyàn wa ẹ ṣáà bá wa ṣe sùúrù ní kò pẹ́ ẹ máa tó rójú bàbá àti kábíyèsí.
ilé bàbá ni àwa bàbá wa Olúbàdàn ọba Adélájà Rasheed Ládọjà ilé bàbá làwọn sí bá wa gbọ́ léṣe bọ̀ kẹ́dẹ̀ bá wa ṣe sùúrù sórí wa wọ́n ti pè wá wọlé bẹ́ẹ̀ sọ ẹ̀ máa ṣí ẹ̀ ẹ̀ máa bá wa máa ṣí ẹ̀ ẹ̀ bá wa ṣí ẹ̀ ẹ̀ bá wa ṣí ẹ̀ ẹ̀ bá wa ṣí ẹ̀ bàbá láti nínú ọ̀nà yìí ẹ̀ bá wa ṣí ẹ̀ ẹ̀ bá wa ṣí ẹ̀ ẹ̀ bá wa ṣí ẹ̀ ẹ̀ wọ́n tẹ̀ fi tẹ̀ ní fi lọ́mọ sí ẹ̀ bá wa ṣí ẹ̀ ẹ̀ bá wa ṣí ẹ̀. Don't you go, you be my backup. I beg you. You bring it closer to your doorstep. Orí ọpẹ́ olóyè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà balẹ̀ tí ń wò lórí balẹ̀ wò yẹn pẹ̀lú bàbá wọn Koiki Media will bring the work closer to your doorstep. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọjọ́ tí mo mọ bàbá mi Olúbàdàn ìmọ̀ yìí pé orí kú tí ó rè àti ìdààmú tí ó yẹ lórí mi mo fi mọ kábíyèsí yọ ẹ̀ bàbá mi lórí kan lọ pẹ̀lú wá bá àwọn oníkọ̀ọ̀tà àṣé Ọlọ́run fẹ́ pa mímọ́ fún wọn lónìí kí n forí balẹ̀ sí wọn lábẹ́ kí n wà pẹ̀lú wọn torí Ọlọ́run ti wo ọjọ́ wájú ó ti wo ọjọ́ ọ̀la mi ó ti wo ọ̀rẹ́ tí máa dá ẹgbẹ́ ara yóò dé ká. ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ bẹ́ẹ̀ ni ẹ fi bàbá ńlẹ̀ ẹkún ayọ̀ ni. Ọlọ́run rí pé bàbá mi Koiki Media will bring the work closer to your doorstep. Ọlọ́run lè dá ọmọ ilé àmì torí pé Ọlọ́run bá tó ní kí ẹ pè mí yọ̀dọ̀ ẹ ránni sí mi àti gómìnà ara mi ń tọ̀ ní àwọn ní gómìnà ní kí n wá mo sáré jàmbá mi àdáni mi wọ̀n yẹn wọ́n ní jókòó síbẹ̀ yẹn mo dẹ̀ wọ́n ní tí wọ́n lórí pé tọ́jú ní mo kọ́ mọ́ dáadáa báyìí jókòó síbẹ̀ yẹn ọ̀rẹ́ àmọ̀ tẹ̀lé mi mo ní yẹ sá tí n bá tẹ̀lé ewu ta ni mo fẹ́ tẹ̀lé àsọlọ́run ti pa ẹ̀mí mi tó fẹ́ sèfù ọjọ́ ọ̀la mi lẹ̀ ni àwọn tí wọ́n ń rò pé bàbá yìí àwọn ọ̀wà òkè tó wọ́n parẹ́ máa yẹ láàyè mo sọ̀rọ̀ kí n gbà táwọn afáǹbá mi sáré àánú lé bílẹ̀ mo ní bàbá mi Ládọjà kò ní sáré nǹkan mọ̀ ṣẹláyé níjọ́ tí mo dé tí mo tókò lẹ́sẹ̀ wọn bí ìgbà tí wọ́n fi owó náà ní sẹ́sì mi nínú prison wọn ẹni tí wọ́n rẹwà àbá oníkàbẹ̀sì kò ń sọ fún mi oníbàbá mi kò ń sọ fún mi pé àwọn pa mímọ́ síbi torí pé táwọn bá rí kan gbé mi wá Nàìjíríà ẹni tí ń bẹ mẹ́wàá náà yóò ṣe fún ní sèmi ni kí n fọkàn mi wálé kí n sábà gbàdúrà owó rẹ̀ kí n jẹun àwọn dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ mẹ́rin pé wọ́n mú mi kúrò níbi inú ìnira pé bí tó kọ́kọ́ fi mí sílẹ̀ oṣù méjì wọ́n mi rí ó lágbára gan inú prison tẹ̀lé ó ní agbára gan àbáṣe wa sọ pé ọkùnrin máa wọlé ìdáwọ̀ ìsìláwọ̀ ti parí sẹ́yìn ó máa mú mi jáde láì fẹ́ ìsìn tó dáa níta ní pẹ́sidẹ̀ntì kan lọ mú mi ó fi mí sínú ìkan tó ń ta ẹ̀sìn síbẹ̀ tó mọ̀ fi wà ń bẹ̀ tó gbogbo àwọn àgbàlagbà yìí àti mi ò mọ̀ wọ́n ti lọ́wọ́ lé ní ìkẹ́kọ̀ọ́ kan balẹ̀ tó gọ́ọ̀mẹ̀ntì ń bẹ́ẹ̀ yìí táwọn bá rí bí sinmi ẹ̀mí mi ohun tó máa gbé sí mi lọ́rùn agbára mi nìkan pé kí n fà kàrà balẹ̀ àwọn bàbá mi ti dá sí so ẹ wá wọjọ́ tí mo mọ̀ wọ́n yẹn bàbá ti kú ìsìyà ti kú mi ò lẹ́nu kẹ̀kẹ́ mo ti kú balẹ̀ káàkiri tí bá dájú kó ń gba mi àwọn òrònú òkú kọ́pá kò yẹ nípa yẹn òun kẹ́mi náà ti gbà kí mo fẹ́ rọ́ọ̀lù nígbà bàbá ọmọ asùnkún wa bá dáadé bàbá mi ní kọ́kàn mi balẹ̀ táwọn èèyàn ẹjọ́ ọ̀rọ̀ mi tí mo yẹn tó kí n yẹn kí n ṣe bó ṣe wù mí bàbá mi kí n yóò kú ẹsẹ̀ fún mi ẹkùn lẹ́nu gbogbo ẹnikẹ́ni
bá lọ́pọ̀ nàìjíríà gbígbà ní ọ̀pọ̀ àwọn rẹ̀ ọlọ́wọ́ wọlá gbogbo fámìlì mi ń sìn gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé ni wọ́n dùn gan wọ́n ti sagbara agbára gbogbo Amẹ́ríkà London everywhere all over the world pépà ẹ gbogbo nǹkan pé bàbá Ládọjà àwọn ní bàbá rẹ ní ilẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ kódà àwọn èdè lọ́wọ́ tó ń pé àwọn tàwọn òdìdé ọdẹ mọ́fì yẹn sọ ọmọ yẹn ọmọ bàbá ẹ̀ gẹ́gẹ́ lẹ́ni tọ́lọ̀ gbálẹ̀ bàbá ẹ̀ gẹ́gẹ́ bàbá mi ní fọkànlẹ̀ balẹ̀ níjọ́ tí n bá ti rí president ní ìyẹ̀bí ọ̀rẹ́ fúnra wọn pè mí ní 10 after 3 lọ́jọ́ Friday Sunday mo ní kẹ́rù balẹ̀ sà ara mi gbọ̀n mo lọ wà mo lẹ́yìn òdì náà ní kẹ́rù ẹ̀ mọ́ balẹ̀ mo ti bá president mo ti ìyẹ̀bí ọ̀rẹ́ ọmọ ìwà ẹgbẹ́ mi mo ní sọ mo ti ń ṣẹlẹ̀ pariwo ẹ bá ti kábíyèsí o orí tí mo pariwo nítorí mo ní bàbá mi pè mí pé ọ̀rọ̀ wa ti yẹjú ni mo pọ̀ lé onírọ̀lì àwọn tẹ̀ fẹsẹ̀ kan ó sáré kárakára àwọn ìyàwó mi wọ́n pariwo Jésù ọ̀rọ̀ ti yẹjú ẹ sá mo sàrẹ́ fún bàbá mi. Wọ́n ní kọ́ jẹ́ dúdú. Koiki Media will bring the work closer to your doorstep. Koiki Media will bring the work closer to your doorstep. Ààfin bàbá wa Kábíyèsí Olúbàdàn ti ìlú Ìbàdàn ọbẹ̀ ní Hawaii àmì tí bàbá wa olóyè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n ti máa fi ẹ̀mí ìmọ̀wé fún tí ọba wa Olúbàdàn ti ìlú Ìbàdàn tí wọ́n ti ṣe oore lágbàdo mọ́ta fún ilé ààrẹ dẹ̀ pé tí wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àdúpẹ́ Koiki Media is bringing the work closer to your doorstep. Switch off. Switch off. Bẹ́ẹ̀ni ṣe bí ọ̀tá ọ̀gá rẹ̀ láti máa fi ẹ̀dẹ́kọ̀ bẹ́ẹ̀ni mo gbọ́ ọ̀gá rẹ̀ náà sọ̀rọ̀ láàárọ̀ ìgbà ìfọ̀rọ̀ kò kí n ṣe ìgbàgbà náà kò sí ìgbàgbà náà. Ẹ má bínú sí wa yẹn wa bàbá wà ní privacy ni so a ní ìdàtí gbé kámẹ́rà kúrò ní ọ̀dọ̀ wọn a ní ìdàtí máa ṣe fídíò ibi tí bàbá ti ń ṣe private call so ìdí nìyẹn tá a fi jáde ń bẹ̀rẹ̀ ẹ má bínú sí wa ẹ máa bá wa máa share ní kò pẹ́ a máa padà sí ọ̀dọ̀ bàbá wa tó bá ti lé kọ́ rẹ̀ tán ok wọ́n tẹ̀ tí kí gbogbo àwọn mídíà pé ká jáde síta so àdúpẹ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá sí ọ̀rọ̀ ọmọ sí bàbá ni wọ́n fẹ́ sọ ń sìn so wọ́n dẹ̀ ti ní pé ká jáde síta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá sí ọmọ. Koiki Media will bring the work closer to your doorstep.
àfihàn bàbá wa náà láṣẹ wa ẹ máa bá wa máa share kẹ́ máa like ẹ máa share kẹ́ máa like àfihàn bàbá wa láṣẹ wa nítorí pé ok ẹni tí ọjọ́ bá kọ́ fáwọn ya àdìwọlé. Mr. Matthew. Koiki Media will bring the work closer to themselves so wọ́n ti ní kára máa lọ síta bẹ́ẹ̀ látàrí pé bàbá àti ọmọ fẹ́ sọ̀rọ̀ wọ́n ní tán bá tún sọ̀rọ̀ tán wọ́n á tún pè wá wọlé padà so Koiki Media bring the work closer to themselves àdúpẹ́ lọ́wọ́ Elédùà tó jẹ́ kí ọjọ́ ìní kó ṣeé ṣe. Okay, sir. Koiki Media will bring the work closer to doorstep. Ó pàtàkì rà máa yóò kúdà ẹjọ́ sáyé sọ́rọ̀ náà yẹ̀ wá chífù ní mí ẹ máa sọ pẹ́nu mi chífù Olúbàdàn lẹ́jọ́ náà rẹ̀ ṣe chífù lípílẹ̀ Koiki Media will bring the work closer to doorstep. A máa padà wá sí live afẹ́ sọ̀rọ̀.